eléyìí tún lágbára o. Saheed Ire náà tó ti dá sọ́rọ̀ tó ń lọ láàrin Sheikh Labeeb Lagbaji àti Àkànbí Ọlọ́ba tó jẹ́ kan náà àwọn ọmọ oníṣẹ̀ṣe. Eléyìí lágbára. Nínú fọ́nrán yìí Saheed Ire ó fohùn ọ̀rọ̀ ránṣẹ́ gidigidi tààrà ni o. Gbogbo ẹ̀yin èèyàn ẹ mọ̀ tún súnmọ́ bí ẹ tún wá gbọ́ àwọn ohun ọ̀rọ̀ oko ọ̀rọ̀ ńláńlá tí Saheed Ire tún fi ránṣẹ́ sí Sheikh Labeeb Lagbaji àtàwọn àfáàlẹ̀ Yorùbá pátápátá. Ó ní kí gbogbo wọn yé máa fọ́ọ̀sì ẹ̀sìn Islam lé àwọn ọmọ Yorùbá lórí. Wípé nítorí bèbè ti ṣẹ́jú àwọn ti ríran. Bó ló ṣe ń lọ tí Saheed Ire sọ wípé àwọn ti mọ̀. Gbogbo ẹ̀ pátápátá lè máa find out nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn mi. Kódà ó tún jó di mímọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí Àkànbí Ọlọ́ba ń sọ ìran Yorùbá pátápátá ò ní wọ́n ń panupọ̀ sọ. Ẹgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni. Kódà ó ní kí gbogbo wọn ó lọ ṣe kíni kí wọ́n lọ wá ṣẹṣe bó ṣiṣẹ́ kápẹ́ńtà bó ṣiṣẹ́ alágbàfọ̀ kán ṣáà lọ wá ṣẹṣe kán yé gbéṣẹ́ aláàfáà kán yé fiṣẹ́ àfáà kán yé fi bójú mọ́. Ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu Saheed Ire nínú fọ́nrán yìí. Mo wá kéyìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television ṣé dáadáa ni mo tún bá yín ní dédé àsìkò yìí. Ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí tẹ́yìn ò bá ti tẹ̀ tẹ́lẹ̀ kẹ́sì máa like and share fídíò yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Láì wá nígbà wá lákòókò jù ẹ jẹ́ ń gbé fọ́nrán òun wọlé òun rèé ẹ jẹ́ àjọgbọ́. Mẹ́sẹ̀gì mi máa lọ sí ọ̀dọ̀ brother Lateef Lagbaji Labeeb Lagbaji àbí kí náà pè wọ́n brother Lateef Labeeb Lagbaji. Mẹ́sẹ̀gì mi máa lọ direct sí ọ̀dọ̀ Mr. Labeeb Lagbaji. Ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run ọba mo fẹ́ bẹ̀ yín ni kì í ṣọ̀rọ̀ ìjà lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Brother Lateef Labeeb Lagbaji àti gbogbo ẹ̀yin àáfàá tí ẹ máa ń wu irú ìwà yẹn tẹ́ máa ń bú àwọn kan tẹ́ máa rò pé bóyá ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́. Lóòótọ́ mo rí gbogbo program tẹ́ ṣe tẹ́ fi ń bú ọmọ ìyá wa tó jẹ́ admin Tani Olohun tẹ́lẹ̀ yẹn torí mo rí pé mú sọ́wọ́ bọ́ ṣe rí gbogbo nǹkan táwọn gáìsì yẹn ń sọ gbogbo Yorùbá pátápátá ló ń sọ gbogbo nǹkan táwọn gáìsì yẹn ń sọ wọ́n ń gbẹnu gbogbo Yorùbá sọ̀rọ̀ ni ọmọ Yorùbá ni wá ewé nìran wa mọ̀ egbò nìran wa mọ̀ àmọ́ Kùránì ò kì í ṣe fáwa ń bí nígbà tẹ́ máa sọ̀rọ̀ ẹ ní Kùránì ọ̀rọ̀ wo ni Kùránì fi jọ tó fi kàn wá nílẹ̀ Yorùbá ẹ stop àti máa force Islam lé wa lórí. Ifá ẹbọ làwọn baba ńlá baba wa ń ṣe láti ilẹ̀ ogun làwọn baba yín tẹ́ kó Islam wa ogun náà kó wá sílẹ̀ Yorùbá tó fọwọ́ fi colonize tó wá fi dá wàhálà sílẹ̀ ìjà ẹ̀sìn yẹn lẹ́yìn ọmọ náà tún gbọ́njú bá ń sìn tẹ́ tún fi ń disturb society. Ẹ wò ẹ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa ace brother ẹ wò ẹ kò sí agbára tẹ́ lè ní tó gbogbo Yorùbá o ẹ lọ calm down bros bó jẹ́ ṣe kápẹ́ńtà ẹ lọ kọ́ bó jẹ́ ṣe tailor ẹ lọ kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ kan tẹ́ máa fi ṣe business tẹ́ bá fi kúrò lórí gbogbo mátà ọ̀rọ̀ religion war tẹ́ ń dá sílẹ̀ yìí. Mr. Labeeb Lagbaji mo rí pé ẹ̀yin nìkan lẹ wà important nínú gbogbo àwọn tí wọ́n ń jàjà ẹ̀sìn yẹn ló yẹ kí n dárúkọ yín ẹ̀gbọ́n ẹ jẹ́ ká lọ face life wa ẹ jẹ́ ká lọ wáṣẹ́ ṣe dandan kọ́ ni kẹ́ ẹ ṣàfà dandan kọ́ ni kẹ́ ẹ ṣe imam dandan kọ́ ni kẹ́ ẹ jà fún Islam nílẹ̀ Yorùbá. Islam tá a dẹ̀ ń sọ nílẹ̀ Yorùbá yà bò sílẹ̀ yín tẹ̀wá bíbá ẹ fi ń ṣe ẹ ń ṣe business tiyín ni àwọn owó tó ń kó lọ Mẹ́kà ẹ ń jẹ́ ń bẹ̀ yahoo ni gbogbo yín kò sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ Muhammadu tẹ́ ń pariwo kò sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ Muhammadu nínú gbogbo yín kò sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ Allah tẹ́ ń sìn yẹn kò sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ nínú gbogbo yín business yín lẹ̀ ń ṣe ẹ mọ bẹ́ẹ̀ ṣe lọ ń gbà lọ́wọ́ àwọn Saudi Arabia now ní Saudi Arabia yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn sì wọ́n wá mú Allah wá Allah tẹ́ ń sìn wọ́n ní ó lọ́wọ́ méjì Mr. Labeeb Lagbaji àti gbogbo ẹ̀yin tẹ́ ń hùwà wọ́nranwọ̀nran yẹn lọ́la yẹn bá àwọn Saudi Arabia yẹn jà kanra mọ́ wọn tọmọ Yorùbá bá ti wá sọ̀rọ̀ nípa Allah ẹ máa fọlọ́pàá wa kiri ẹ máa pe ọba Ṣakí ẹ máa pe ọba kan kìlọ̀ fún Lágbájá kan ẹ stop gbogbo nonsense tẹ́ ń ṣe ẹ stop gbogbo nonsense tẹ́ ń ṣe ó máa bu yín lọ́wọ́ lélẹ́yìí ó máa bu yín lọ́wọ́ gan-an ẹ̀gbọ́n ẹ lọ jókòó tẹ́ bá jẹ́ pé Islam ni yín ẹ lọ face Islam yín kẹ́ mú mọ́ nínú yàrá yín ilẹ̀ Yorùbá náà pé bí Yorùbá là kò sí ìtàn ilẹ̀ Yorùbá nínú Quran kí lẹ wá ń bá wa jà sí lórí ẹ̀ tí Islam bá wù yín ṣe gba Saudi Arabia lọ gba nọ́ọ̀tì lọ ilẹ̀ Yorùbá ni bí brother ẹ rí pé mo dárúkọ yín rí mo dẹ̀ máa ń pọ́n yín lé gan bọ̀ ó dàbí pé tí yín yẹn ti fẹ́ máa pọ̀ jù tẹ́ bá nífẹ̀ẹ́ Islam ẹ wọ ẹ gbàlú Islam lọ o 9 million náà fi ń lọ Mẹ́kà ń sìn o ayé wa rí bó ṣe rí ní bíbá yín sìn jàjà bandit ń já àwọn èèyàn gbé wọ́n pa àwọn èèyàn dànù ẹ̀ rí yẹn ẹ̀ dẹ̀ ń pariwo Islam ẹ̀ colonize Islam lé wa lórí by force kí ló kàn wá pẹ̀lú yẹn kí ló kàn Yorùbá pẹ̀lú Islam náà religion tẹ mú wá bíbá ẹ̀ kọ̀ wá fi dá wàhálà lẹ̀ sínú ayé wa ni ọ̀rọ̀ wa ò lójútùú náà
ẹ fi Bible àti Quran ẹ fi ń búra fáwọn olóṣèlú wọlé tí bá ń ṣe èyí tẹ kórí burúkú wá ní Nàìjíríà gan ò lè rí bó ṣe rí iná ẹ fi wá sílẹ̀ òṣàtẹ̀yẹ̀ bá ṣe tí ò bá gbé ẹ jẹ́ kí oníkálukú padà sílé Islam ò gbé wa. I'm from Muslim family, bàbá mi kọ́ Central Mosque but mo rí pé rubbish lẹ́ ń ṣe rubbish ní now báwo la lèèyàn ṣe máa gbàdúrà nílẹ̀ Yorùbá tí ò ní lè fi language ẹ̀ gbàdúrà ẹ̀dẹ̀ ń fọ́ọ̀sì wa lórí ẹ̀dẹ̀ ń fọ́ọ̀sì language tí ò ṣe titi wa ẹ̀ ń fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí we are not a Muslim wá láti Muslim generation Yorùbá ni wá ọ̀pẹ̀lẹ̀ là ń dá Ifá là ń dá ń bí tí bíbá yóò bá dẹ̀ pé ìdẹ̀ kó gbàlú bàbá ẹ lọ ẹ fi wá sílẹ̀ Yorùbá náà mo wá fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá pátápátá ní tilé lóko kẹ́ ẹ máa gbọ́ àtẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àtẹ̀yin tẹ́ jẹ́ Christian tó bá ti jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ láì tí yín dáadáa kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ má fi ilé baba yín sílẹ̀ o ẹ tọ́jú ara yín o ipò táwọn people yín expect pé wọ́n máa bá wa kọ́nà bá wa nígbà tó fi bandit tó fi ń pa àwọn Yorùbá díẹ̀díẹ̀ láyé Muhammadu Buhari mo gbọ́ statement kan lẹ́nu brother Lagbaji nígbà yẹn pé Yorùbá nù kankan lónìí tó sọ̀rọ̀ lórí Ìlọrin yẹn ò tiẹ̀ kàn mí ná but mo bá wọn dì í mú pamọ́ mo mọ bí tẹ́ ń bọ̀ mo dẹ̀ mọ bí tẹ́ ti ń bọ̀ mo mọ bí tẹ́ ń lọ lórí ọ̀rọ̀ Islam tẹ́ fi ń the more tó bá ṣe belong sí Islam the more bó bá ṣe máa believe láti lọ máa lọ Mẹ́kà ni ó dẹ̀ pay àwọn ẹ̀yin aráàlú tó ti kó ọpọlọ yín lọ ẹ̀yin lẹ́ ń jìyà ẹ̀ náà ẹ bí wàá bíbá yìí pé à ń bọ òkúta à ń bọ fá à ń bọ bá à ń bọ àwo à ń bọ òkòkò bàbá aṣáṣu ṣọlọ ń wà nínú Kaaba ń bẹ yẹn ni Kaaba tẹ kọ́ yẹn blọọkù náà fi mọ́ ẹ dẹ̀ gbé láṣọ dúdú àwọn èèyàn dẹ̀ ń lọ bẹ̀ wọ́n dẹ̀ lọ ń gbàdúrà torí àwọn nǹkan wa ìṣẹ̀ǹbáyé tó wà nù bẹ̀ yẹn àwọn dìdìrín tó ń lọ náà wọn ọpọlọ wọn ò sọ pé wọn ò jẹ́ kẹ́ ẹ débẹ̀ wọn ò jẹ́ kẹ́ ẹ rí inú ẹ̀ wọn ti jẹ́ kẹ́ lómi gan súnmọ́ dèpòdépò pé kí wá ní nǹkan tá à ń ṣe ń gbà yẹn tí bá dédé omi Ọ̀ṣun máa ṣàdúrà ayé mi á nítumọ̀ tí bá dédé Ògún máa ṣàdúrà tí bá dédé Ọbàtálá Ọya gbogbo ẹ̀ máa ṣàdúrà ẹ má fẹnu bà tiwa ẹ mọ a lot of years some years tẹ́tí ń ba ìṣẹ̀ṣe jẹ́ àwọn ẹlẹ́bọ àwọn ẹgbá àwọn ọmọ yẹn wá jáde ń sìn wọ́n wá jáde tán fún yín ẹ wá kanra kí lẹ̀ ń kanra fún kí ló ń bí yín nínú àfáà ilé máa dórí kínní ẹ máa bú àwọn tó ń ṣèṣògùn tó ń ṣẹbọ ẹ lè máa dé ẹ̀ẹ́dẹ̀ fèsì ti yín náà ẹ̀yin gangan ní ìṣòro tẹ́ a ní nílẹ̀ Yorùbá ìkan tó dẹ̀ ń ṣe wá nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ ni gbogbo wàhálà tẹ́ ń kó wa sí i ẹ wo iye tán tepo ẹ wo gbogbo tán ta gbogbo ẹ̀ tó dípẹ́ ẹ̀yin rí ibi tẹ́ ti ń ṣe yahoo ẹ sọ̀rọ̀ lórí ìyẹn ẹ wá fọ́ọ̀sì Islam lé wa lérí ṣé dandan ni ká ṣe Islam ni we are not doing Islam. Islam is a nonsense religion ní interest sí gbogbo religion rí burúkú tẹ́ kó wà ní interest sí ẹ jẹ́ ká padà sílé ká tọ́jú ara wa kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ báyìí ṣé dandan ni ká ṣe Islam ni tí Islam bá wẹ̀yìn ṣe káwọn ọmọ yín àtàwọn ìyàwó yín síbẹ̀ kẹ́ sinmi ara yín ẹ stop gbogbo rọ́bìṣì tẹ́ ń ṣe yẹn àwa ò láìkì ẹ̀ nílẹ̀ Yorùbá Islam ò kì í ṣe titi wa nílẹ̀ Yorùbá ẹ̀gbọ́n mo mọ̀ gbọ́dọ̀ tí mo sọ ẹ máa dùn yín gan ọ̀bọ̀ normal ó kọ́ máa dùn yín normal ni o ó máa dùn yín sínú ilé yín ni o èmi ò kì í ṣàfà o kò yé yín èmi ò dẹ̀ kì í ṣe gbogbo àwọn ọmọ tẹ́ ń pè lábẹ́ òkúta ẹ wojú mi dáadáa ṣẹ́ ti rí ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe ẹ face Islam yín pẹ̀lú àwọn ìyàwó yín ẹ má fi anything religion dá wàhálà lẹ̀ ẹ̀yin tẹ́ bá ń ṣe ẹ lọ́ máa ṣe àníkẹ́ má ṣe ẹ̀yin náà má bú àwọn ẹlẹ́bọ ọmọ tẹ́ bá ti jẹ́ fẹ́ yẹ káwọn ọmọ yẹn máa bú yín mọ́ adáàmọ̀ aláàrí àbólórí burúkú làláhùn ni adáàmọ̀ rí Olódùmarè ọba tó dá wa la mọ̀ ń bí àmọ́ Muhammadu ò ní just ordinary share history nílẹ̀ Yorùbá kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ń fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí ṣé dandan ní kẹ́ fọ́ọ̀sì religion lé wa lórí ni kí ló happen ẹ fi oníkálukú lẹ̀ jẹ́ kí oníkálukú sọ̀rọ̀ ìgbà tẹ́ ń sọ̀rọ̀ kò sẹ́ni tó dín yín lẹ́nu mo rí program tẹ́ ṣe tẹ́ ń bú àwọn oníṣẹ̀ṣe náà ẹ wá ń pe ọba kan ẹ̀yin àtọ̀ ní Ooni Of Ife ẹ̀yin gangan ni mo direct ọ̀rọ̀ sí brother Lateef ẹ jù mí lọ lọ́jọ́ orí but brother mi ni yín normal Ọlọ́run ọba gbọ́ ẹ̀ lè gba 20 years lọ́wọ́ mi ẹ̀ lè gba 15 years lọ́wọ́ mi yes ma close to 40 very soon so ẹ̀gbọ́n ẹ lọ mọ Islam yín kẹ́ jókòó tì Ọlọ́run àmọ́ bọ́líkàlùkù ṣe ẹ lọ mọ Islam yín kẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wọ́n fẹ́ kẹ́ gbé ìṣẹ̀ṣe sílẹ̀ kọ́ lè rí ibi ráyè tẹ búlẹ̀tì sí yín lára ni o ọpọlọ tó ń dá nìyẹn o wọ́n fẹ́ reduce population Yorùbá ni o géèmù tó ń mú bọ̀ yẹn lọ fà o àwa mọbi tó ń lọ o òye yín bọ̀ wọ́n ti mọ̀ yí pé lórí ọ̀rọ̀ Yorùbá tí ẹnu Yorùbá bá ti kó àwọn òní ní chance yẹn mọ́ kò dẹ̀ ní sówó Mẹ́kà mọ́ owó Mẹ́kà ò ní yọ ọmọ bros ẹ jẹ́ ká ṣe titi wa nílẹ̀ Yorùbá kóníkálùkù lọ wáṣẹ́ kóníkálùkù lọ ṣiṣẹ́ ẹ jẹ́ kóníkálùkù lọ ṣiṣẹ́ nonsense ni náà kéèyàn máa jà torí religion tó bá yẹ pé ẹlẹ́ni tẹ́ full appointment tẹ́ ti gba contract tẹ́ fẹ́ lọ fojú sí ní ibi tẹ́ ti gba contract bóyá building kan lẹ̀ ń báyàn kọ́ ṣé máa rántí pé ẹnìkan bú Muhammadu kí ló kàn yín pẹ̀lú Muhammadu ẹ sọ́nsìn brother Lateef Lagbaji ẹ sọ ẹ ní Ìjẹ̀bú náà bí yín sí nílùú Ìkòròdú so Ifá lówó yín dàgbà ẹ dẹ̀ tún wá ń go against ẹ ẹgbẹ́ ẹ lọ ṣe nǹkan tó bá wù yín mí ní kẹ́ni kankan má ṣe bọ̀ nílẹ̀ Yorùbá àwa ò mọ gbogbo nǹkan tẹ́ kó wá àwọn rádaràdà tẹ́ kó wá yẹn àwa ò mọ̀ mi ì mọ Muhammadu mi ì mọ̀ yálà ìyá ẹ̀rí mi ì mọ̀ aláàrí Olódùmarè ọba tó dá mi ni mo
mo dẹ̀ mọ bàbá wa Ògúnlákàyé, bàbá wa Èṣù Ọ̀dàrà, bàbá wa Ọ̀rúnmìlà, á recognize àwọn yẹn. Ẹ má máa force kankan lé wa lórí mọ́, oyè. Ẹ má máa force kankan lé wa lórí mọ́. Gbogbo Yorùbá ló ń sọ̀rọ̀ o. Ẹ má kàn lọ rò pé bóyá ẹ má máa by force wa fọ́ ọ̀rọ̀ Islam. Kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn náà? Ẹgbẹ́ lọ stop ṣe bẹ́ẹ̀ o. Oyè yín, èmi ò sí nílò òyìnbó o. Normal, ó ti yé yín. Mo mọ̀ ẹ má dá mi mọ̀ dáadáa, bí. Ẹ̀gbọ́n, ẹ lọ jókòó jẹ́jẹ́ pẹ̀lú Islam yín. Ẹ lọ máa ká àwọn ọmọ yín ní kéwú. Ẹ fà wá sílẹ̀. Dìbò bẹ́ẹ̀ bá ṣe ń bú àwọn oníṣẹ̀ṣe. Kùránì yín náà la máa tú fún yín. Inú Islam náà bí mi sí. Bọ̀ òṣà náà sì níran díran mi. Èmi náà padà sílé ni. Gbogbo wa ti padà sílé. Tẹ́ bá dá ogun ẹ̀sìn lẹ̀, ó máa yà yín lẹ́nu pé ẹni réyàn bá yín jà. Gbogbo àwọn ọmọ tẹ́ rò pé nǹkan kéwú lọ́dọ̀ yín yẹn wọ́n ti fẹ́ kó fatán, kò tí ì yé yín ni. Àwa ti padà sílé náà torí pé orí burúkú tẹ́ kó wá bíbá yìí kò jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Kò yé yín. Ẹyẹ dájà ẹ̀sìn sílẹ̀ mọ́ kó ní kálukú lọ jókòó ẹ̀ jẹ́jẹ́. Ọ̀rọ̀ rẹ̀ o, ọ̀rọ̀ lẹ gbọ́ látẹnu Saheed Ire yìí. Ẹ̀yin èèyàn, ojú wo lẹ fi rí? Ìyàwó ló kọ sí yín. Ẹ má bá mi jù sí kọ́mẹ́ǹtì. Ìjà ẹ̀sìn ṣeéṣe wípé ìjà ẹ̀sìn ń rúgbó bọ̀ báyìí díẹ̀díẹ̀ láàrin ìran Yorùbá. Ó lágbára o. Ẹ má bá mi jèrò yín nípa ìsí kọ́mẹ́ǹtì. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link tó wà ní comment section video ó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán. Ẹ máa like and share kó máa lọ káàkiri. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.